Pastor Enoch Adeboye ti sọ̀kò ọ̀rọ̀ burúkú lu Pastor Damina lórí ọ̀rọ̀ miracle ṣíṣe. Eléyìí lágbára ó gbẹnu tán. Ẹ tún káàbọ̀ sórí ìkànnì DJ Naija Television. Tẹ́yin bá ṣe ń darapọ̀ mọ́ mi for the first time, ẹ máa bá mi subscribe kẹ́dẹ̀ máa follow wa. Ẹ like fídíò yìí kẹ́ sì máa bá mi fi ìròyìn lórí ọ̀rọ̀ yìí sí comment section. Bẹ́ẹ̀ lẹ sì láǹfààní láti máa bá mi share fọ́nrán ìkó máa lọ káàkiri. Lórí ọ̀rọ̀ àwọn miracle pastors tá máa sọ wípé àwọn ṣe miracle fẹ́ni tó láìsàn kan, tí wọ́n sọ wípé arọ dìde nígbà táwọn gbàdúrà fún. Ìgbà míì kódà wọ́n sọ wípé ẹni tó ní cancer nígbà táwọn gbàdúrà fún wípé ẹni tó ní cancer pé cancer yẹn wòsàn. Ṣé mọ̀ pé ọ̀pọ̀ ìgbà Pastor Damina máa ń takò àwọn irú miracles bẹ́yẹn tí wọ́n sọ wípé irọ́ ni pé kò possible, láti lè jẹ́ kí ojú àwọn èèyàn ṣí sí a lot of atrocities tí àwọn pastors oní miracle yìí máa ń sọ náà ni. Ẹ̀gbọ́n láti lè defend ara wọn wípé àwọn miracles wọ̀nyẹn real. Pastor Enoch Adeboye ti wá sọ ọ̀rọ̀ rẹpẹtẹ kalẹ̀ sí Pastor Damina lórí ọ̀rọ̀ miracle ṣíṣe. Eléyìí lágbára ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ pọ̀ nùwé kọ́bọ̀ nínú fọ́nrán yìí, nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó. Now ẹ jẹ́ kí n play fídíò yẹn fún gbogbo wa báyìí káàdìjọ gbọ́ ohun tí Pastor Enoch Adeboye sọ lórí ọ̀rọ̀ yìí. Tẹ́ bá ṣe wá ń gbọ́ ẹ máa bá mi fi ròyìn lórí ẹ̀ sí comment section. The elders say there are three categories of madness. There's the one who is mad, walking about naked. And they said that's the lowest category of madness. Why? Because if you are walking along the street and you see that fellow coming, you move to the other side. That one is easy to avoid. Category 2 is the one that is fully dressed. I mean, three-piece suit. Some of them riding in the Rolls Royce. And yet they are crazy. Just one of them demonstrated his craziness and the economy of the world crashed. You may have PhD and still be mad. Some who are apostles by title, and they are crazy. And there are many of them now on YouTube. And all you need to do is say a word, and you silence them. The category 3, the worst type of madness, according to the elders, is the one who pays attention to a madman. A madman is dancing, and you are watching. You are category. Ó lágbára o, ẹ̀yin èèyàn, ojú wo lẹ́yìn náà fi rí ọ̀rọ̀ yìí, ẹ máa bá mi sọ sí comment section. Àmọ́ ṣe bí ká má tanra wa, gbogbo wa la mọ̀ wípé bébí ti ṣẹ́jú, a lot of us ti mọ bó ṣe ń lọ, a ti mọ bó ṣe ń lọ pẹ̀lú àwọn miracle oríṣiríṣi tó máa sọ wípé àwọn ṣe. Lérò tèmi, in my own opinion, èmi ò sì lérò wípé tó bá ṣe pé lóòótọ́ ni àwọn miracle yẹn real, Pastor Enoch Adeboye ò ní láti wá máa ṣàlàyé púpọ̀ jù náà, àbí kílẹ̀ ni mo wí, wọ́n ní láti wá máa sọ wótòwótò láti máa ṣàlàyé ara wọn. Tó bá ṣe pé lóòótọ́ làwọn miracles wọ̀nyẹn real, pé lóòótọ́ òní wọ́n ń cure cancer tí wọ́n ń jí arọ dìde. Àwọn tán ti ṣe miracle yẹn fún ló yẹ kán jáde wá láti wá máa sọ̀rọ̀ defend Pastor Enoch Adeboye. Kì í ṣe àwọn ló yẹ kí wọ́n máa sọ̀rọ̀ defend ara wọn. They should allow the people to speak for themselves. Ká jẹ́ kí miracle yẹn kó speak for themselves. Àwọn miracle tán sọ pé àwọn ṣe, people should say it and know that yes, they did it. Àwọn tán ti ṣe fún, they should come out and defend them, not he defending himself. Yes, tó bá ṣe pé lóòótọ́ ó ní àwọn miracles wọ̀nyẹn real. Ojú tèmi fi rí ọ̀rọ̀ ilé léyìí o, ojú tẹ̀yin náà bá wọ́n dẹ̀ wá fi rí, ẹ máa bá mi jù sí comment section kájọ máa gbọ́rọ̀ yìí yẹ̀ wò. Títí dìgbà mi tásùn wájọ máa pàdé, ẹ má gbàgbé ẹ máa bá mi subscribe kẹ̀dẹ̀ máa follow wa ní gbogbo channels. Ẹ like fídíò yìí, ẹ máa bá mi fi ròyìn lórí ẹ̀ sí comment section, kẹ̀sì máa bá mi share kó máa lọ lórí ayélujára. Ire kàbìtì, ire lójú owó rí, ire lójú èmi àti yín. Àmàrí ìpàdé ó tún jọjọ́ mi ọjọ́ rẹ̀. Ẹ ṣé púpọ̀.